Òwe Yorùbá kan sọ pé torí ká má bàa jìyà la ṣe máa ń yá má jìyà lọ́fà. Bóyá lẹ mọ̀ pé ọ̀nà mẹ́ta lèèyàn gbà máa ń jí èèyàn láyé. Iṣẹ́ tí èèyàn bá fi ọwọ́ ara rẹ̀ ṣe ó lè lààyàn. Àwọn ọmọ téèyàn bá bí téèyàn tọ́ wọn táwọn náà sì láàánú wọ́n lè padà lààyàn. Àwọn téèyàn ràn lọ́wọ́ táwọn náà moore tán wá padà ṣèrànlọ́wọ́ fún èèyàn èèyàn lè là láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta. Bóyá lẹ mọ̀ pé àwọn arúgbó tá à ń sọ yìí kì í ṣe pé wọn ò lẹ́bí kì í ṣe pé wọn ò lárá wọn ò sì jábọ́ lulẹ̀ lókè ọ̀run. Àwọn náà ṣe kékeré wọ́n ṣọ̀dọ́ wọ́n lọ lé ọkọ lọ́kọ wọ́n fẹ́yàwó. Àmọ́ lọ́pọ̀ ọgbà báwọn ẹni yìí bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà. Kí n kọ́kọ́ mú àpẹẹrẹ kan wá. Bóyá tọkọ-tìyàwó wọ́n ti jọ wà nígbà èwe àwọn ọmọ ti dàgbà ètò ń bẹ l'Amẹ́ríkà wà ńbẹ̀ ètò ń bẹ ní òkè ọya káàkiri. Ẹ sì mọ̀ pé bó bá ti di pé àwọn ọmọ ti ń bímọ ìyá wọn ló sábà máa ń lọ bá wọn kẹ́mọ. Táwọn ọmọ náà bá sì ti ń dàgbà wọ́n ní mọ́mì ó tójọ́ mẹ́ta ibi iṣẹ́ tóun ń lọ wàhálà máa ń pọ̀ ńbẹ̀ kóun tó dé mọ́mì ṣe máa wá ní ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta. Bàbá náà sì rèé òun náà ló wá ń dà á gbé tó ń dà á fà ń bí. K'Ọlọ́run ṣàánú àwọn ọkọ rẹ̀. Àwọn ọmọ míì sì wà tó jẹ́ pé ibi tí wọ́n wà ó jìnnà sílé àmọ́ wọn à lè ṣe ká má fowó ránṣẹ́ sáwọn òbí wọn. Àmọ́ bọ́n ṣe ń fowó ọ̀hún ránṣẹ́ tó náà wọ́n sì nílò ẹnìkan tá wà pẹ̀lú wọn. Owó yìí ò lè dáṣẹ́ ṣe. Èyí kan tó ṣẹlẹ̀ níbi ọdún 15 sẹ́yìn. Àwọn ọmọ ìyá yìí ìlú òyìnbó ni wọ́n wà. Wọ́n ti kọ́lé ràgàjìràgàjì sílẹ̀ fún màmá tí ìyá ń gbé. Ọmọ kan ń gbé lọ́dọ̀ ìyá tẹ́lẹ̀ àmọ́ ńgbà tó yá ọmọ yìí ò sí ńbẹ̀ mọ́. Ìyá nìkan ló ń dá gbé. Àwọn ọmọ tó bá ti fi owó ránṣẹ́ sí màmá àwọn tó mówó wá fún màmá inú ẹ́ńfílòpù ni dọ́là sì ń wà. Wọ́n bá ti dé ní ẹ ra màmá àwọn ọmọ yín ní ká fún yín ní lẹ́tà yìí. Ìyá kan ń gba lẹ́tà ó ń mú un wọlé ó ń fi sábẹ́ pílò ni. Lóṣooṣù ni wọ́n ń fi ránṣẹ́ owó tó jẹ́ pé ìyá lè fi bọ́ gbogbo àwọn ará àdúgbò wọn. Àmọ́ ńgbà tí màmá ò mọ̀ pé owó ló wà ńbẹ̀ ìyá ò tiẹ̀ já. Ṣe nìyá wá ń tọrọ oúnjẹ ládùúgbò ó ń tọrọ owó káàkiri. Lọ́jọ́ kan lọmọbìnrin kan tó ń sìnrú ìlú ìyẹn kọ́pà lórí màmá ló wá ní màmá tó ń jáde ní irú ilé báyìí òun náà ní accommodation problem àwọn bá ní tó bá lè máa wá gbé lọ́dọ̀ òun. Bọ́mọbìnrin ṣe ń ṣètọ́jú màmá yìí ńgbà tá à ń sọ rèé. Nígbà tó dọjọ́ kan àwọn tó máa ń mú ẹ́ńfílòpù wá fún màmá bá tó dé. Àwọn bá ní wọ́n tún ti fẹ́ ẹ́ńfílòpù ránṣẹ́ mọ́ ṣe máa ń fi ránṣẹ́ mi. Kí ló wá wà mẹ́rin ó wà ìyẹn bá já ló bá rí dọ́là tó wà nínú ẹ̀ pé owó ló wà ńbẹ̀ ni àwọn ò mọ̀ ó ti pọ̀ tó ti wà nínú ilé ńgbà tán máa lọ wo ètò wà nílé bíi 15 ló ti wà ńbẹ̀ tí ìyá sì ń tọrọ owó káàkiri. Ṣé ẹ rí i pé owó nìkan ò tó àfi kéèyàn kan kò fòjòjò. Nígbà tá à ń gbé yẹ̀wò yìí táwa fúnra wa náà ń ṣèwádìí nípa rẹ̀. Wọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ìyá àwọn bàbá míì wà tó jẹ́ pé wọ́n kanra. Wọ́n ti fọmọ sọ́dọ̀ wọn àmọ́ ṣe làwọn ọmọ ọ̀hún bínú kúrò ńbẹ̀ pé èmi ò lè dúró lọ́dọ̀ girama ti burú jù. Kò sí nǹkan téèyàn ṣe tó dáa lójú wọn. Ìyẹn ni ò jẹ́ kán rí èèyàn kankan máa gbé lọ́dọ̀ wọn. Àwọn ìyá míì wà wọ́n ti gbọmọ ọ̀dọ̀ fún wọn láìmọye ìgbà níṣe làwọn ọmọ ọ̀dọ̀ yìí máa ń bínú kúrò ńbẹ̀ nítorí pé wọ́n ti burú jù. Àwọn bàbá míì wà tó jẹ́ pé báwọn ọmọ bá wá lọ ilé lọ́dọ̀ wọn gan bíi pé wọ́n ń pariwo láàrin orí wọn ló máa ń jọ. Nígbà bá wá yá tó wá dàgbàdàgbà ọmọ wo ló máa wá fẹ́ dúró lọ́dọ̀ wọn. Àmọ́ kí la lè ṣe sí i? Kí làwọn màmá yìí náà ní láti mọ̀? Kí ló yẹ káwọn bàbá yìí náà mọ̀? Tó sì yẹ kán mọ̀ pé yẹ káwọn ṣe sùúrù káwọn yí ọ̀nà àwọn padà torí àgbà ti dé. Àwọn ti nílò ẹni tó yẹ kó máa bomi fáwọn tó máa mú àwọn dìde tó máa mú àwọn káàkiri.
kán má máa rò pé egun táwọn nígbà táwọn wà mọ̀jẹ̀sín ó ṣì wà lára wọn. wọ́n tó jẹ́ ká mọ̀ pé àwọn ọmọ míì wà tó jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ sá kúrò lọ́dọ̀ ìyá tàbí bàbá wọn ni nítorí ìwàkiwà tí bàbá yìí ti wù nígbà tán wà lọ́mọdé. Owó tó yẹ kó fi ṣètọ́jú wọn kò ṣe bẹ́ẹ̀, ńṣe ló fìyà jẹ wọ́n ńgbà náà. Pàtàwọn ọmọ náà wá dàgbà tán wá wò pé ṣe bẹ́ẹ̀ bá dàgbà pé ọjọ́ alẹ́ wọn ni wọ́n fi jẹ ìyà tí wọ́n ṣe nígbà tí wọ́n wà lọ́dọ̀ọ́. Irú àwọn ọmọ yìí kí ni ìmọ̀ràn wa? Kí ni tó yẹ ká gbà wọ́n yànjú lé lórí? Bóyá kán tara àwọn bàbá tàbí ìyá ìsìn lọ́hùn ni káwọn náà lẹ́mìí ìdáríjì. Á gbéyẹ̀wò dáadáa nígbà táwọn ọkọ̀ Ojútáyé bá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ kẹ́lù ní kọ̀ọ̀kan ìgbèjì kéèyàn ará ilé náà kí wọ́n bá a dá sí i. Ọ̀dọ̀ Ìyá Ìjẹ̀bú ni wọ́n ti bẹ̀rẹ̀ torí pé obìnrin ni wọ́n. Lọ́pọ̀ ọ̀gbà àwọn obìnrin ni a sábà máa ń fi ìtọ́jú àwọn òbí sí lọ́wọ́ wípé Ràṣídá Kíkẹ́ lọmọ Fáúsáàdì ìwọ ló wà nítòsí máa bá a bójútó mọ́mì máa bá a bójútó dádì. Ó kúkú mọ̀ ọkùnrin lèmi Àbújá ni mo wà ibi tí mo wà á dẹ̀ jìnnà. Àlẹ́ kí n tó bójútó àwọn ọmọ kí n tó lọ bí iṣẹ́ kí n tó ṣe nǹkan ọkọ̀ má wọ́rí ṣá máa ṣe tiẹ̀ èmi á máa fowó ránṣẹ́ sí i. Kí ni ipa tó yẹ káwọn ọmọ ó kó lórí àwọn òbí wọn tó bá ti ń dàgbà? Àti pé kí ló fà á tọ́pọ̀ àwọn ìyá míì bàbá míì fi ń dá gbé náà rí èèyàn kankan máa ṣìkẹ́ wọn? Ìyá Ìjẹ̀bú. Ó dá òwò ṣe wọn atọ́kùn. Àwọn àgbàfọ̀ ajániròrò kò sọ ojúlé méjì. Kọ́lọ́mbà kò ṣàánú ẹni dédọ́mọ́ra bá bí kò ṣe wọ́n ní ọmọ rẹ̀ máa náànú ẹni. Àmì ẹ̀ pọ̀ o. Torí ìfọ̀ náà dé mìíràn èsì fọ́ ṣòun wù ẹlòmíràn o. Kò rí náà rọ̀rọ̀ sọ náà kàn fọ ọ̀nìyàn wọn fún owó èsì sàn fún owó. Ṣùgbọ́n àgbà ti dé èémù fọ owó rọ̀ ń fóun wèé owó oró máa fi ṣe ìtọ́jú ara òun. Kéṣe ọmọ rẹ̀ palẹ̀ rẹ̀ bá ja kọ́ ti ń pè é fi lóòpù àbí kéèpè. Yẹn rẹ̀ jí pọ̀ mọ́ ṣe yẹn rẹ̀ jẹ́ kan mọ́ fọ kódà màmá wẹ̀ tí lẹ́nà wo rẹ̀ pọ̀ nẹ̀ abinú. Náà dé nfẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ fọ ajániròrò kò ṣe ojúlé méjì. Údí rẹ̀ o nótìtọ́ àti nódodo obìnrin ọmọbìnrin rẹ̀ máa ń ṣe àjò iye rẹ̀ tàbí bàrẹ̀ jù torí ìfọ̀ wọn mọ̀ fọ àná ti bímọ wọn dẹ̀ mọ upa pàtàkì òbí kò yẹ. Ṣùgbọ́n ṣá ẹni rẹ̀ bá gbé nílùú rí iye rẹ̀ ń gbé àbí bàrẹ̀ ń gbé wà fàpẹ̀rẹ̀ obìnrin aláfọkọ́ bóńdẹ lọ ó lè má ṣe fàpẹ̀rẹ̀ wáyé kò sí Abẹ́òkúta ran bí mi sí kò sọ́mọ Abẹ́òkúta rẹ̀ mi wà ìfọkọ́ mi láfẹ́ ẹnu rẹ̀ jẹ́ Èkó rò ń gbé nkúrò ní Abẹ́òkúta mi lẹ́kọ̀ọ́ yẹ́rẹ́ mi bá mi wà níbẹ̀ wọ́n ṣàní tẹ́lẹ̀ mi lọ Èkó ń rè mí rò fọ́ yẹ kó nìyàn ṣe kẹ́ńwá ẹni rẹ̀ jẹ́ fọ́ o máa mọ̀ mọ́ kó nìyàn mọ̀ mọ́ rákàtà obì rẹ̀ ó ṣe pàtàkì kò rí èyí ṣì kí nìyàn kan mọ̀ mọ́ kan sákàtà obì rẹ̀ tó rẹ́ lómìnira ó kà ń wá o ṣùgbọ́n ẹni rẹ̀ lẹ́yìn tí fojú filẹ̀ dáadáa fọ́ òwe kí n fi rákàtà yé mi aṣàmójútó rẹ̀ òní ó dẹ̀ gbọ́dọ̀ fowó jẹ́ aláìníyà kò rí torí owó rí dédé ẹni ṣe ń ṣiṣẹ́ kébà sowó ìsọ̀rọ̀ ọlọ́run kò ṣe àánú ẹni kò jẹ́ kẹ́nu ẹni kò tọrọ òyìn nàpá bẹ̀ kò wá wò fọ wẹ́lẹ̀ oríyàn fún síbẹ̀ ayé ti dáa gan-an àwọn bọ́kàn wá rí jẹ́ fọ́ kò rí káàbì mọ́yàn fọ́ bọ́kàn náà ní aláìgbọ́mọ lọ́bẹ̀ ò lè lọ buṣẹ́ látàrọ̀ dalẹ̀ àwọn bọ́kàn wá rí jẹ́ fọ́ arúgbó ràn ṣeun arúgbó rẹ̀ bá ti bẹ̀rẹ̀ láti ṣe 60 ránṣẹ́ bẹ́ẹ̀ hùn títí dìgbà ọlọ́jọ́ bá dé
ibẹ̀ làwọn á máa ìbẹ̀ràn wà wọ́n á ṣe bá ti fọ kọmọ wà ní hosteli unye ọmọ rẹ̀ bá náǹfààní rí iṣẹ́ rẹ̀ gbà náyà bí èsì nítòsí kí ṣe kún la fobìnrin ẹ̀ bẹ́ẹ̀ rúbi yẹn má fi tàràkà nínú májèmí dárúkọ wúru Abẹ́òkúta rọrùn ẹ̀ ti ṣẹlẹ̀ náà débò kan gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò rúbìnrin yẹn mama yẹn jáde wọ́n rọ ọmọ kọ̀ọ̀kan tó ń aṣídédé ọmọ ẹ̀ pátá ó lé ìbọn wà wọ́n fún kọ́gbẹ̀lẹ̀gbà ti dàgbà wọ́n kàn ṣé wọn di mẹ̀ṣí àbí kan pè lè jẹ́ fọ́ dédé ọpọlọ ṣó má dàda bí tọmọdé báwọn ará sọ èyí àṣegbọ̀nsà àṣeyọ̀dí náírà ara rò má ṣe sí wọ́n mú ẹbí rẹ̀ wọ́n dé fọmọ kan tì náà dé nẹ̀ dédé owó rán sẹ́ndì yẹn rẹ̀ mi jókòó tẹ̀ náà wọ́n nà ń fà láti wálé kó sí orú ilé ẹna nínú ìran gbé wọn lọ òun fọ ilé arúgbó rán pé ó tilẹ̀ lórúkọ rán pé mo ti gbàgbé wọn á gbé wọn bẹ́ẹ̀ wọn á rẹ́jísítà wọn lóṣooṣù rán fi ránṣẹ́ rí ìyámọ̀ fọwọ́ fowó ránṣẹ́ róhun yẹn àgbà wọn tó tó ajúrí. kò ní jẹ́ pé ńgbà tí ìyá bá jẹ ìyá tàbí bàbá tó bá kú tán wọ́n máa pa màálù wọ́n máa pe lélẹ́. kò rí ìyẹn ń fọ déédéé ní ra alẹ́ tìtọ́jú bá a ṣe tìtọ́jú ọmọ ẹni àlẹ́ ṣe wá ṣe tọ́jú àwọn rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olóyè wọn ti wà kódà wà ní ìpínlẹ̀ Ògùn sọ̀rọ̀ yẹn o kò rí wọn á fún wọn bẹ́ẹ̀ wọn á ṣe ìdáṣọ wọn lásìkò wọn á jẹun kó tí lè fi sára wọn fẹ́ lọ wọn á mú ọ lórí ìwòsàn ó yẹn rí nfọ kọ́ ṣe yàn àti gbìyànjú o. ẹ ṣeun adúpẹ́ lápapọ̀. kò sí. lóko rẹ̀ ṣé ìrìn kan nísìn ìwọ ní ń pàṣẹ èdè mi. ọ̀nà pàṣẹ èdè bí tí ọ̀nà pàṣẹ èdè. kájà bẹ́ẹ̀tì kí la bẹ́ẹ̀tì. mo rí àwọn tó ń darapọ̀ mọ́ wa lójú òpó Facebook wa ń bí ẹ̀ṣẹ̀ wọn arúgbó orí Ajíbọ́lá Benson wọ́n ní ẹ̀kú iṣẹ́ Olúwa wà pẹ̀lú yín o Akíndélé Abíọ́lá Àlàó àwọn náà kí wa ẹ̀ṣẹ̀ wọn àtúnṣe wa ò ní pàdé òní bàjẹ́ wọn láwọn ń wò wá láì láti Ìpókíà ẹ̀ṣẹ̀ wọn. àwọn ti pókì mẹ́kù nìyẹn. wọ́n ní Ṣèyí dá Ìbẹ̀rẹ̀ Olúwa àwọn náà wà ń bẹ̀ pé Fálọlá Àìsáyà àwọn náà wà ń bẹ̀ Adéọlá Dáìró gbogbo yín tẹ̀ ń darapọ̀ wá lójú òpó Facebook yìí ẹ máa bá a ṣíà ẹ̀ káwọn ẹlòmíín náà bá a nílò oore ọ̀fẹ́ láti rí i wò èyí tá à ń gbéyẹ̀wò lórí ètò Ojútáyé lónìí ni pé kí la lè ṣe láti bójútó àwọn arúgbó wa káwọn arúgbó kan ò fi ní máa dá gbé débi tí ìyàwó máa wá jẹ wọ́n káàkiri ìyá Àjẹ̀bú ti sọ púpọ̀ ńbẹ̀ pápá ńlá ṣojú ráúráú ǹjẹ́ kí lójú òwòye ti lórí tá à ń gbéyẹ̀wò lónìí. ojú òye mi ò sì ní yàtọ̀ sí ti Ìyá Àjẹ̀bú ẹ bá lárúgbó lọ́wọ́ bọ́lọ́run bá kẹ́ lówó rẹ tó bá lárúgbó irú ọ̀dà ni torí àwọn àgbà ní ewu ọmọdé bá gòkè kà ń wá iye ò bá rí àwọn àgbà wọn bá wà nínú lélẹ́rí ìpìkù kedere báyìí ni wọ́n máa rí bẹ́ẹ̀ bá lárúgbó lọ́wọ́ ó dáa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láyé ìsìn la lárúgbó lọ́wọ́ la àmọ́ ká tèmi tọ́jú wọn ó sì kù díẹ̀ káàtó ẹ jẹ́ ń fi tèmi ṣàpẹẹrẹ ìyá mi bí Sọlá Àkànkẹ́ tèmi á máa dáa fún mọ́ mọ̀ ká ti wà nídìí àpótí rédíò ní ti káfíńsì máa gbọ́mú rẹ̀ láti ìgbà yìí mo ti fẹ́ẹ̀ jẹ́ pé ògbóni mi ti fayé ilé àlọ́ ni mo ti bọ́ sọ́dọ̀ rẹ̀ a sì ń ṣèjọ́jú rẹ̀ iná àwọn ẹ̀gbọ́n mi sì ń dùn sí torí wọn kódà wọn tún ra mọ́tò ká tún gbé fún èmi náà ni kò fún gbádùn rẹ̀ ìgbà yìí máa ṣe tán ká kó mẹ́yìn jẹ́ máa gbé mi ká tẹ̀síwájú bá pe ọmọkùnrin wà lọ́dọ̀ wa Joshua ó yá jẹ́ ń kọ́ ẹ ní mọ́tò yìí torí agara mọ́tò yóò gbọ́dọ̀ dáyà.